kò sí wàhálà o, mo ti yí ìpinnu mi padà. Àwọn bàbá mi ò lè bá mi sọ̀rọ̀ tí kí n má gbọ́. Ọmọ Yorùbá a kú oríire. Ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ó ti ṣẹlẹ̀. Ìròyìn ayọ̀ rèé lẹ́yìn atótónu táwọn bàbá wa ṣe táwọn kan yarí pé olóyè Sunday Igboho gbọdọ̀ dá sọ́rọ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nítorí àwọn ọ̀rọ̀ kan táwọn ọmọ Ọ̀yọ́ kan ti sọ sẹ́yìn tí wọ́n sọ débi pé wọ́n ní tí olóyè Sunday Igboho tó bá gbìyànjú tó bá try láti jà fún Ọ̀yọ́ àbí nǹkankan wọ́n ní àwọn tó lágbára jù wọn lọ wà lọ́yọ̀ọ́ àwọn máa pọ̀ dọ́gbọ́n àrẹ́ǹjì ìjà Fúlàní kan àwọn akọ́fà àwọn ilé Fúlàní lọ́wọ́ Fúlàní apá wọn nígbà yẹn àwọn ọmọ Ọ̀yọ́ kan jáde tó sọ nítorí pé wọ́n ń gbèjà Aláàfin Ọ̀yọ́ gbà yẹn wọn mọ̀ pé ilé ọjọ́ èní máa mọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ní àgbáyé ní diaspora wọ́n yarí wọ́n ní olóyè Sunday Igboho gbọdọ̀ jà fáwọn ará Ọ̀yọ́ pé ọ̀dàlẹ̀ ni wọ́n ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá a gbọ́ pé wọ́n ṣèpàdé lánàá lórí ọ̀rọ̀ tí àwọn ẹni yìí sọ wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní kó fọwọ́ wọ́nú kó fọwọ́ wáyà kó fọwọ́ wé gbogbo ara fọwọ́ wọ́ gbogbo ara pé kó jọ pé àwọn mọ̀ pé ọ̀rọ̀ táwọn olólùfẹ́ wọn sọ òtítọ́ ọ̀rọ̀ ni o pé ṣùgbọ́n kó jọ nítorí Ọlọ́run kó wo alájọbí kó wo ilẹ̀ Odùduwà kó wo ilẹ̀ Yorùbá kó wo ilẹ̀ Káàárọ̀ Oòjíire kó wo ọlá àwọn ọmọ kéékèèké tó wà nínú àwọn tí wọ́n kó yìí ọmọ ọdún kan àtàbọ̀ wà nínú wọn ọmọ ọdún méjì wà nínú wọn àwọn dẹ̀ mọ̀ wípé ẹ̀yin lẹ lè ṣe olóyè Sunday Igboho àtàwọn ẹ̀ṣọ́ ààbò yín ẹ̀yin lẹ lè ṣe kódà káwọn ẹni tó sọ̀rọ̀ èyí tó sọ̀rọ̀ ìròyìn ti kàn wá pé ẹ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé àwọn bàbá yín bàbá gbogbo wa wọ́n stọọpù yín tó ní ẹrù gbọ́dọ̀ jà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ náà gómìnà Ṣèyí Mákindé Aláàfin Ọ̀yọ́ àwọn méjèèjì a gbọ́ pé wọ́n ti swallow pride wọn yes àwọn kan ti rawọ́ ẹ̀bẹ̀ wọ́n ti ṣe normal a gbọ́ bẹ́ẹ̀ a gbọ́ pé gómìnà Ṣèyí Mákindé ti ṣe normal a gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ gan ti tún etí aṣọ ṣe yes bó ṣe gbọ́dọ̀ wà nìyẹn èyí kéré di nǹkan ẹ̀ gbogbo ayé ló mọ̀ wípé tá bá ń sọ̀rọ̀ security gidi tá bá ń sọ̀rọ̀ ajàfẹ́ẹ̀tọ́ ọmọ ènìyàn tá bá ń sọ̀rọ̀ ẹni tó lè kó Fúlàní tá bá ń sọ̀rọ̀ ẹni tí Fúlàní lè máa operate lọ́wọ́ tó máa lè gbọ́ pé lágbájá ń bọ̀ kò ní rántí pé òun gbé bọ̀ dání mọ́ ó máa di obìnrin ó máa di ojo lẹ́sẹ̀ mi ìfẹ́ mọ̀ ibi tí Fúlàní yẹn ti wá mi ìfẹ́ mọ̀ ibi tó ti lọ kọ́kọ́ ṣe ń yìnbọn mi ìfẹ́ mọ̀ bó ṣe lógún tó mi ìfẹ́ mọ̀ bó ṣe lágbára tó mi ò fẹ́ mọ̀ bó ṣe kàkà tó bá gbọ́ pé Ìgbòho ń bọ̀ á di abo lẹ́sẹ̀kẹsẹ̀ á di àtẹ̀yìntọ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn kan wà tọ́lọ́run máa ń dá bẹ́ẹ̀ mélòó mo fẹ́ sọ gbogbo inú kulẹ̀ mọ́kì mo máa ń tẹ̀lé lórí Sunday Igboho jáde almost every time mo mọ tí mò ń sọ àti lọ síbì kan rí wọ́n kọ́ gbọ́rọ̀ yìí bá à ń bọ̀ láàfin ọba àwọn ọmọ iléèwé kan wà tí wọ́n ti jí gbé tí ò ṣọ̀rọ̀ ọjọ́ márùn-ún táwọn ò tiẹ̀ mọ̀ nílùú yẹn ọ̀rọ̀ tí mò ń sọ Ìlara ló ti ṣẹlẹ̀ ẹ lè ránṣẹ́ sí Ìlara wọ́n á jẹ́ kẹ́ ṣètò Ìmẹ̀kọ ló ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní Mẹ̀kọ ó ṣẹlẹ̀ ní Ìlara ó ṣẹlẹ̀ ní Èkìtì tó lọ láti ó ṣẹlẹ̀ ní Kogi tí wọ́n lọ láti àwọn student wọ́n gbé yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà ní 300 level kọ́ wà ní 200 level kọ́ wà ní 400 level kó lè mọ̀ pé they are official students not freshers now wọ́n ti fowó bẹ́ẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ wọ́n yarí pé 10 million làwọn máa gbà gbogbo òlu ti ní 5 million bẹ̀ wọ́n gbà ọwọ́ lówó awó yẹn sí wọ́n kò gbọ́ pípò wọn bọ̀ àṣé inú ìlú
gangan ni wọ́n jí wọn gbé sí. Kò ń ṣe inú forest, igbó kékeré kan tó kọ̀ wà nínú ìlú ni underground, tí wọ́n gbọ́ pé à ń bọ̀ jájájájájájájájá. Ọmọ Yorùbá ẹ mọ̀ pé àwa ò ní parọ́ fún yín. Ohun tó bá lẹ́rìí táwa máa ń mú wá, ohun tí ò bá lẹ́rìí àní mú wá láéláé. Bó ṣe gbọ́ póló Ìgbòho ń bọ̀, kò rántí kò ń gbé kan dání mọ́, débi tó máa náà fẹ́ yìnbọn. Ta ló fẹ́ yìnbọn mọ́? Ó gbọ́ pé Ìgbòho ń bọ̀ ló fẹ́ yìnbọn. Fún ta ni? Fún ta ni? Ògbẹ́kú ń bẹ́ẹ̀ ni. Ọ̀hún wà láyé inú ẹbí yín ni. Wàá ló fẹ́ yìnbọn mọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ wá fi wíìlì bẹ́ẹ̀ sílẹ̀. Ẹni tó ti fúnfura ẹ̀ fún àlẹ́ Yorùbá, ẹni tó ti fẹ̀mí ẹ̀ fi jà fún wa, ẹni tó ti fi fámìlì ẹ̀ tó rísìkì fámìlì ẹ̀ nítorí àwọn ọmọ Yorùbá, ẹni tó rísìkì pọ́pátì ẹ̀ nítorí àwọn ọmọ Yorùbá, ẹni tó rísìkì láìfù tiẹ̀ fún ara ẹ̀ nítorí ìran Yorùbá, ẹni tó rísìkì ọjọ́ iwájú àwọn ọmọ ẹ̀ nítorí ilẹ̀ Yorùbá, ẹni tó rísìkì ilé tó ń gbé, tó di èrò exile, tó di ọdún 5 tó gbé sínú ẹ̀wọ̀n. Ṣùgbọ́n gbàtọ́ Ọlọ́run dé, kò ṣèyàn ló mú Ìgbòho Kòtónú, Ọlọ́run fún ara wọn ló mú wọn, Ọlọ́run ló fi wọ́n pamọ́. As a matter of fact, nígbà tó mú Chief Sunday Igboho ní Benin Republic, ìròyìn kan bu alára for 7 hours wọn ò rí wọn mọ́. Ó dá wọn dúró ní airport. Nígbà tó dá wọn dúró, tó mú yàtọ̀ ọjọ́ mọ́ àti ìyàwó wọn, wọ́n fi wọ́n sí yàrá kan. Gbogbo ọlọ́pàá Benin fẹ́ẹ̀ dé síbẹ̀ ìjọ yìí. There are more than 500 of both force and military combination joint force tó wọ́n mọ orí ọ̀tí kòkó jẹ́. Wọ́n mọ̀ pé tó bá ṣe báyìí ó lè lọ. Síbẹ̀síbẹ̀ náà kọ́ ẹni tó mú. For 7 hours lọ́ fi wá gbò tí wọ́n rí wọn mọ́. Fún ara wọn lọ́rùn ìpadà lọ bẹ̀ nígbà tí wọ́n fi ìyàwó wọn sílẹ̀. Ìyàwó wọn tí wọ́n fi sílẹ̀ tó ti padà lọ. Gbogbo alamọ̀ wípé kẹ́ka bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ pé tá bá fẹ́ ṣe politics ẹ ká ṣe politics. Tá bá fẹ́ ṣe humanity ẹ jẹ́ ká ṣe humanity. Kí ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa kì í ṣe bẹ́ẹ̀ nípẹ́jẹ́ wà lára yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa kì í ṣe bẹ́ẹ̀ ní pé èèyàn ní. Torí ọ̀rọ̀ tí ó tó ọ̀rọ̀, Aláàfin Ọ̀yọ́ ó wá ń bínú sólóyè Sunday Igboho. Ẹni wọn kí oríkì kan tí ò jẹ́ kọ́. Oríkì tí wọ́n ti ń kí wọ́n tó bí yín. Oríkì tí wọ́n kí kẹ́yìn kan tó ìjọba. Oríkì tí wọ́n ń kí tó yẹ pé tiẹ̀ tí lára pẹ́ ìran máa délé ayé tí wọ́n ti ń kí àwọn ọmọ aládìkún bẹ̀. Ṣé kọ́ yí oríkì wọn padà nítorí tiyín ni? Bàbá wa Láàfin Kábíyèsí, ṣé kọ́ yí oríkì wọn padà nítorí tiyín ni? Wọ́n wá wà lọ́dọ̀ olórí gbogbo ọba aládé, wọ́n sọ̀fẹ́ mi, mo wà bẹ́ẹ̀, mo wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ìgbòho dúró báyìí, mo wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Kóìkì wà ní ẹ̀gbẹ́ tèmi. A tò lọ bẹ́ẹ̀. Gbogbo àwa gbogbo convoy tó wájọ yẹn, a lot of people wọ́n jẹ́ kó kọ́ wọlé àfàtà jẹ́ stakeholder tí a jẹ́ the main system lákọ́kọ́ wọlé. Bàbá wa Onírìṣà, ẹni tó yẹ kó máa bínú sí Ìgbòho. Ohun tí Aláàfin ṣe Onírìṣà ló yẹ kó máa bínú bẹ́ẹ̀ fún ìdí tó pọ̀. Nígbà ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, Olóyè Sunday Igboho support Ilé Ifẹ̀. Mọdákẹ́kẹ́ ni wọ́n support against Ifẹ̀. Olóyè Ìdẹ̀ ló jẹ́ kí Mọdákẹ́kẹ́ kọ́ ní upper hand against Ilé Ifẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́kejì ẹ̀wẹ̀wẹ̀, níjọ́ kìíní àná nígbà tí bàbá wa Olóyè Sunday Igboho tó ń gbìyànjú láti pe àwọn lọ́balọ́ba sí àkíyèsí, ẹnu gbé wọn gbà yẹn. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó dùn Kábíyèsí. Ká rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá wa Olóyè Sunday Igboho wọ́n jáde wọ́n bẹ̀bẹ̀. Bàbá wa Onírìṣà dé dáríjì wọn látàyé lọ́run pé kò dáríjì ẹ̀.
àti ogun Mọdákẹ́kẹ́ o àtẹlẹ́yìí o àti ohun tó tún lè ṣe lọ́jọ́ iwájú o kò dárí díẹ̀ inú ọmọdé ẹ̀ mọ́ wá dùn pé ìwọ àwọn èèyàn báyìí wà bàbá mo fẹ́ fẹnu gbolẹ̀ wájú yín olóyè Sunday Igboho lẹ́tọ̀ọ́ balẹ̀ wọ́n fẹnu wọn gbolẹ̀ gbọ́ àtàtẹ̀lé wọn náà afẹnu gbolẹ̀ lọ́wọ́ àná bàbá wa Onírìṣà gbogbo àlàbò èmi tí mo tiẹ̀ mo bú stupid sí wọn lára nígbà tí ó yé mi nígbà tó wá yá òye yẹn wá yé mi wípé àwọn bàbá ìwọ̀n ọ̀dẹ̀ sí báwa ṣe ń ṣe anything tó bá fẹ́ ṣe ọgbọgbọ́n lọ́ọ́ máa fi ṣe tiwọn wọn ò lè jáde jìgà wọn ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé olórí ni wọ́n olórí dẹ̀ kì í dá nǹkan ó máa ń tún nǹkan ṣe ni tó lórí bá máa jìjà kankan ó gbọ́dọ̀ lo diplomacy ó gbọ́dọ̀ kàn ṣe jù èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bí mo ṣe ń sọ̀rọ̀ bọ̀ nígbà tó di pé mo wà nù sport ṣe Sunday Igboho tí mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé tó jẹ́ national president gbogbo ọmọ Yorùbá all over the world ṣe sí èmi náà yàtọ̀ náà ẹ̀yin tẹ́ tí wo fídíò mi for a long time mọ bí mo ṣe máa ń yàkàyàkà àwọn èèyàn tí màá mọ ọba tí màá gbé ṣépè gbé ìyá ìṣúgbà ṣé ìjẹ́fẹ́ anybody but ìgbà tó dé kí mo bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn gidi rìn mo calm down mo tó bá jẹ́ kókó gbọ̀ngàn ni mo jáde wá sọ mo tó bá yẹ kí n sọ nígbà yẹn mo ń ṣe fídíò 4-5 everyday tọ́ba kan bá ilé so fẹ́rẹ́ tí n bá gbóhùn sún yẹn tí bá yẹ pé iṣu yẹn fẹ́ hùn òkúkó fẹ́ nú ọkọ̀ gbòó nínú àbí nǹkan kò máa tún jáde kó má dàrú gbogbo kókò pòwe mọ́ pòwò tí ẹ bàjẹ́ wà gbọ́ ìyálà ìyá ọ̀rọ̀ so ilé ayé yìí stage by stages ni kí ni mo fẹ́ yọ ní ọ̀rọ̀ yìí ohun tí mo fẹ́ yọ ni wípé bàbá wa Onírìṣà wọ́n dárí di olóyè Sunday Igboho ẹ wá wo bí Onírìṣà ṣe welcome olóyè Sunday Igboho is top notch ni wọ́n ṣe welcome wọn kò sọ́ba tó welcome wọn bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá di bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pe gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá wọ́n pè wọ́n sí palace àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn àwòrò ṣàṣà àwọn alágbára ilẹ̀ Yorùbá àwọn wíbẹ̀jẹ̀bẹ̀ ilẹ̀ Yorùbá olórí ẹlẹ́sìn olórí òṣèlú olórí security lọ́balọ́ba ìjọ lọ́balọ́ba gbogbo wọ́n pè wọ́n ẹ wá pàdé ọmọ yìí kí yẹn tó ṣẹlẹ̀ wọ́n pe security summit kan sílé Ifẹ̀ ibẹ̀ ni mo ti respect Onírìṣà mọ́ àmọ́ mo dẹ̀ ti gbọ́dọ̀ dá máa jẹ́mu pé ohun tó máa tún jẹ́ kí n padà láti wọ́n máa sọ̀rọ̀ sáwọn bàbá wa Ọlọ́run ò ní jẹ́ káwọn bàbá wa ṣe débi tí màá ní mo fẹ́ bú wọn. Wọ́n pe security summit wọ́n pe Ààrẹ Gani Adams wọ́n pe gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá Ọọ̀ni sọ pé láyé ẹ gbọ́dọ̀ pé Ìgbòho sí lóòótọ́ Ìgbòho sí níjọ́ yẹn ẹgbẹ́ olúwa mi olóyè Sunday Igboho mu wà báyìí tó fi ń ṣe mítì yẹn I was there wọ́n add wọn sórí Zoom wọ́n dẹ̀ gbé wọn sí big screen àpọ́nlé wo ló jù bẹ́ẹ̀ lọ ọmọ wa ò sí president tó wà níbàyí olóyè Sunday Igboho ò sí mbẹ̀ Ààrẹ Gani Adams wà mbẹ̀ olóyè Sunday Igboho ní gbogbo èèyàn pariwo ẹni tí ó sì láàrin yìí tọkọ ń bá sọ̀rọ̀ lórí fóònù tẹnìkan dẹ̀ wà mbẹ̀ tó náà dúró nídùú pé jagunjagun lòun kò sẹ́ni tó rí Ààrẹ Gani Adams náà olóyè Sunday Igboho lẹ́gbọ̀n nírí ló pariwo Ìgbòho òòṣà ẹ̀yin bàbá ẹ ṣe gbòòṣà fún olóyè Sunday Igboho gbòòṣà ó mọ̀ the love is real is pure tí Onírìṣà tí ó bá fẹ́ jẹ́ kọ́kọ́ olóyè Sunday Igboho síbẹ̀ yẹn wọ́n ní pé wọ́n sì náà. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní respect bàbá wa Onírìṣà nìyẹn kábíyèsí o ọba ẹni ìtàn ọba Ògúnwùsì ọba Ọ̀jájá ọba Onírìṣà àrólé Odùduwà ọ̀rìngílẹ̀ mítìtì aláṣọ àlà funfun gbò àkùkọ ńlá tó èlé téńté lójú ẹ̀ka lé tó kókó kábíyèsí o àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Inú kò bẹ̀rẹ̀ sí ní dùn pé èmi ni kábíyèsí fẹ́ welcome wọ́n gbàdúrà péjù báyìí àwọn former governor former minister àwọn ọmọ tọ́ráyè
permanent secretary àwọn èèyàn ńláńlá ṣàkùṣàkù kódà níjọ́ tí mò ń sọ yìí gan later là ń padà gbọ́ pé bàbá Tinubu gan representative wà bẹ́ẹ̀ yes governor state wọn yàn wà bẹ́ẹ̀ inú olóyè Sunday Igboho wá dùn àwọn olórí wa bẹ̀rẹ̀ sí ní kí gángan wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn onílù bẹ̀rẹ̀ sí ní kí wọn ṣẹ̀gẹ́ bẹ̀rẹ̀ sí ní kí wọn gbogbo àfin gba orin yẹn ládé Aláàfin ò ládé adé aládìkúnra gbàfá láàfin mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ mádẹ ọmọ Àtìbà ọmọ àjòrò sùn wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn sọ fẹ́mi o ó ti ṣojú mi rí bí ẹ̀ẹ̀mejì tí bàbá wa ọba Adéyẹmí Aláàfin àná tó máa ń kí olóyè Sunday Igboho wípé ládé èmi ò ládé adé bàbá ẹ lọ́gbà tó gbé fèmí wọ́n máa fi ṣàwàdà ṣọ́ba òwò adé gbọ́n ju ọba Adéyẹmí àná lọ ni àbí wọ́n lágbára tó wọn ni ṣọ́lówó tó wọn sọ́mọ̀yàn tó wọn ni bàbá yẹn sì mọ̀ pé yes orí kìdílé wọn ni Aláàfin wa torí ẹ̀bìnú ṣe Sunday Igboho débi kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sideline wọn gbogbo ẹ̀dẹ̀ sideline wọn ṣe ipò wọn lára wọn àṣàmà kò káyé kò tẹ̀sẹ̀ tó mọ̀ pé bí yá majority carry the vote ní ọ̀tá lọ sọ́dọ̀ wọn ó ní wọ́n ṣe sí wa náà ọ̀tọ̀ láṣọ tó wọ̀ nígbà tó fẹ́ ya picture nígbà tí picture máa jáde ọ̀tọ̀ láṣọ tó gbé sí wọn lọ́rùn what àtúmẹ̀bùn wà fún yín jọ ẹ̀ ẹṣin la fẹ́ fún yín jọ ẹ̀ due to one thing or the reason one thing or the other ló fà tó fi padà jẹ́ pípọ̀ mélòó padà kú fún yín ẹ̀ kó rí bẹ́ẹ̀ bàbá ìṣe apology wọ́n ṣe everything lára àwọn apology tí wọ́n ṣe ń gbà yẹn ẹ jẹ́ kí n wò ó tí bá sì lè play fún yín now ìjọ yẹn wá àìtí délé inú mọ́tò la wà tí bàbá wa ọba dáadáa ọba Olúgbọ́n tó fi pè pé Aláàfin fẹjọ́ Igboho sùn àwọn pé wọ́n ní wọ́n ń bú àwọn wọ́n sọ̀rọ̀ sáwọn lọ́dọ̀ ní ìṣà bàbá mi ní àpò rí bẹ́ẹ̀ ó dá ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bí bàbá bá ṣe ọmọ ló máa bẹ̀bẹ̀ bọ́ wọ́n bá ṣe bàbá ń kọ́ ọmọ náà ló máa bẹ̀bẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ aládé ta jẹ́ ọmọlúwàbí ta jẹ́ a kì í bú àwọn àgbàlagbà wa lẹ́nu kò bá jẹ́ bàbá tó bí wa kò bá jẹ́ àtúntò a kì í gbọ́ ẹni tó bá ti jù ẹ lọ kò bá jọjú kan ní nílẹ̀ Yorùbá a kì í bú wọn lẹ́nu ó yá fúndì èyí àwọn bẹ̀bẹ̀ olúwa mi inú òkùnkùn la wà ń jọ yẹn olúwa mi ṣe fídíò méjì wọn gbà kó tó di pé wá ṣe tí mo fẹ́ play yìí mo wà ń bẹ̀ èmi mo record everything yá ó yá ẹ máa gbọ́ báyìí. Bàbá mi Olúgbọ́n ọ̀dàdà àwọn pẹ̀lú sí lọ́pẹ̀lú iṣẹ́ wọ́n á ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin ó sọ pé kí n bú àwọn tàbí ojú ọ̀dọ̀ mi ò mo fẹ́ bójú fún ṣé bàbá mi tí wọ́n jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n á sọ tí wọ́n á sọ pé wọ́n gbọ́dọ̀ sáré ṣàtúnṣe tó lè gbọ́ pé ìyẹn kò fi ọ̀rọ̀ níbẹ̀ nígbà tí wọ́n pé wọ́n bá ńlá nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni Aláàfin jẹ́ sọba kékeré nílẹ̀ Yorùbá níbi tí ìyẹn Aláàfin sọba kékeré ọmọ ìwọ́dẹ̀ fún mi. So bí wọ́n tẹ̀ ṣe ń kí wà nínú agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ so wọ́n á ní ládé Aláàfin adé Aláàfin lágbàbà Fáláàfin wọ́n ṣe ń kí wà nínú agboolé wa tó orí adé ọmọ aládé òdì ọmọ aládé sẹ́sẹ̀ fún wọ́n ṣe ń kí wà nínú agboolé aládìkún ní tí bàbá mi Aláàfin sọba kékeré tí máa mọ̀ fún wọn kábíyèsí ní ìjẹ́bú yóò ìṣẹ̀lẹ̀ o so wọ́n bí mo ṣe wọ́n mú ọ̀dọ́ bàbá wọn lè sà ní àwọn ní èdè ìkìlì ní ọmọ aládìkún mo wà bẹ́ẹ̀ wọ́n sọ fún mi lójú mi àlàyé ọ̀rọ̀ bí mo ṣe wọlé ní àwọn ilé àsìkò náà frontline media bàbá ọ̀ọ́ni bàbá wọlé sà alálàáfíà ni wọn
láriwo ọ̀já lálàáfíà ni mo ti bú wọn rí mo tún wá wọlé. ṣé pé ọ̀rọ̀ tí mo sọ náà ni bàbá mi Olóyè Sunday Igboho sọ yìí wọn náà ti bú wọn rí wèrè èèyàn nìkan lọ́wọ́ ẹ̀ máa ń yàtọ̀ tàbí onírú ẹ̀dá ṣùgbọ́n tó bá jẹ́ lódodo tó bá sọ̀rọ̀ gbogbo rẹ̀ tí wọ́n máa bá ní gbogbo ìgbà ọ̀rọ̀ tó sọ yẹn kò ní fi kún kò ní yọ́ mẹ́ ìyẹn náà pè ní pé èèyàn sọ òtítọ́ ọ̀rọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ní lẹ́lẹ́rìí mo ṣe wọlé ẹlẹ́rìí wọn ní àwọn eléyìí ti ń kí bàbá Ọọ̀ni bàbá wọlé alálàáfíà ni wọn láriwo ọ̀já lálàáfíà ni ọdún wọ́n máa ń kì mí ní ọmọ ọ̀dọ́ ọmọ aládìkún wọ́n tó ń kì mí lórí wọn kó tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún tó ṣe ń gbà wọn ètò bàbá ọ̀dùn bàbá tó wá fàyè gbà mí wọ́n tó sẹlẹbírẹtì mi tó gbọba ńláńlá jọ wọ́n ti fi wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi. ṣé mo parọ́ báyìí ṣé ọ̀rọ̀ tí mo sọ wájú tó báyìí mo ní èmi ò ní mo ní tẹ́ bá ti wà lórí channel Masbi TV gbogbo anybody tẹ́ bá ní ẹ̀dá mi fọkànlẹ̀ balẹ̀ gbogbo tẹ́ bá gbọ́ mi bàbá síbi tẹ́ bá gbé dé bẹ́ẹ̀ náà lè ṣe máa bá kó lọ máa mú wa níbi tá a bá délé ni ṣàtúgbọ́dọ̀ máa fi wọ́n máa fi gbélé ayé mi àbá kó lọ máa mú. so mo ní ilé ọjọ́ mélòó mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wọn ní ìsàlẹ̀. kò tiẹ̀ sọ́wọ́ lórí ẹ̀. bàbá wa láàbù mo fẹ́ bọ́ wọn kálàáfíà wà láàrin gbogbo ẹni bàbá wa làwọn ń gbàdúrà áfíríkà rìn sí bíi káàrin sọ́dọ̀ bàbá wa láàfin ọ̀fẹ́ wọn balẹ̀ wọ́n mọ̀ sọ pé àwọn ọ̀sẹ̀ káàrin sọ́dọ̀ bàbá wa ò dérìsà ọ̀fẹ́ wọn balẹ̀ káàmù kele bàbá wa rẹ̀ lálọ́ kálọ̀dọ̀ bàbá wọn olúmọ̀ káàmù kele bàbá wa lálọ́ kó táwa fún nìyẹn o bàbá wa láàfin mi èyí fi o àforíjì mi ò ní èyí fi o mo ń kíra mi òkúmọ̀ tó jọ́ tí mo wá sọ́dọ̀ yìí gan àìfàyè gbà wá gẹ́gẹ́ bí àwọn ọba yìí kò sí fàyè gbà mi ò jẹ́ kí mo kíra mi bẹ́ẹ̀ níwájú yìí. ṣé wọ́n tó sọ́ọ̀sì wọ́n ní nígbà táwọn kọ lọ bá wọn tí mo ní wọ́n hàn àtẹ́tí wọn dáadáa tó jẹ́ pé ṣífù àtàrà mẹ́ta kọ́rọ́ ní ká wọlé tí ìgbèjà ayé láéláé ní ìwọlé jẹ́bà ti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá wọlé èmi ò mi ò wọlé mi ò dẹ̀ wọlé I'm a man of my word kí ló fẹ́ fún mi palace fọ́dọ́rọ́ tẹ̀ wọ́n ní kó fún wa lónìí àti wọ́n lè fún wa lóúnjẹ bẹ́ẹ̀ ká jẹ́ oṣù tí wọ́n lè fún wa a máa dùkọ̀ because káwa gan tó kúrò nílé gba ẹni tá a tẹ̀lé rìn Olóyè Sunday Igboho atótilétọ̀ ni kòkó ti kún kójò tó rọ̀ gbogbo ìkòkò tó wà lágbàlá gbogbo ẹ̀ lómi ti kún fọ́fọ́fọ́ kójò tó rọ̀ sínú ẹni tó máa gbọ́ kùrùkùrù òjò tásáré lọ da omi ìdọ̀tí nínú kòkó Ọlọ́run má jẹ́ kò sómi tó dọ̀tí nínú kòkó tiwa omi tó mọ̀ báláwo tó wúlò tó ní ó fi ṣe sí nínú elébi Ọlọ́run má mú wa níbi tá a bá dé. balẹ̀ kápọ̀ kele bàbá wa rẹ̀ lálọ́ kálọ̀dọ̀ bàbá wọn ló mọ́. wọ́n máa sọ pé kí lágbájá ní kí ní kan ògùn wa ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ Olóyè Sunday Igboho owó wà ògùn wà agbára wà ìmọ̀yàn wà kò sí ń gbọ́mọkùnrin ní tí Igboho ní ṣùgbọ́n pàbàtà àpàjọwọ̀n etí ẹ̀ Igboho kò rẹ̀ ní táwọn dáwọ́ bẹnu sọ̀rọ̀ ẹ̀ Olúwa mi ò kórí yín o torí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ń gbọ́ ọmọ kí Igboho ò ní kórí wọn láéláé nǹkan sára sápọn ní kábíyèsí Olúwa mi Igboho ṣá kábíyèsí o tó bá jọ ọmọ India ni wá ní tó bá gbé India ní Igboho ni wọ́n máa ti mọ èrè Igboho àti ìgbà náà tí wọ́n máa bọ́ táwọn èèyàn bá lè máa bọ ọ̀kadà ilé tí wọ́n lè bọ Igboho ní India aráwọn ẹ̀yà kan tó ń tapo sórí scissors tó dẹ̀ ń dọ̀bálẹ̀ tó ń kúnlẹ̀ tó ń ṣe gbogbo tó ń pẹ́ wọn fún tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń bá scissors yẹn sọ̀rọ̀ ó dẹ̀ ṣe nǹkan tó fẹ́. Your faith is your heart. òun náà lè ṣe rí táwọn obìnrin kan wọlé tí wọ́n gbé ẹ̀sìn jíjàgan wá bá wa ẹni tí ó bá ti ṣe tí wọ́n kọ́ pa. káàsì bí káàrí sọ̀rọ̀ bàbá wa láàfin ọ̀fẹ́ wọn balẹ̀ wọ́n mọ̀ sọ pé àlọ́ ṣe ìtẹ̀ gbogbo káàrí sọ̀rọ̀ bàbá wa ò dérìsà ọ̀fẹ́ wọn balẹ̀ káàpọ̀ kele bàbá wa rẹ̀ lálọ́ kálọ̀dọ̀ bàbá wọn ló bọ̀ káàpọ̀ kele bàbá wa lálọ́ láti sọ̀rọ̀ fún táwa fún nìyẹn o
ọ̀rọ̀ aláàfin mi yìí fi àforíjì mi ò ní yìí fi Sẹ̀fínì ń kíra mi ọdún mọ̀ pé jọ́ tí mo wá sọ́dọ̀ yìí gan gẹ́gẹ́ bí ọmọ ẹ̀fà ìgbà wa ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba ìkú ṣe. ẹ̀rí kí bàbá wa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n fi tẹ́fà ìgbà wà ó tọ̀rọ̀ ni wọ́n fa ìgbà wà náà. Kò ṣe fídíò kan ti gbà nípa wa nìyẹn ní palace. Kí palace ó tún wà lọ́ndà renovation school máa wà tí wọ́n lè gbogbo wa síbẹ̀ field football field tàbí anywhere tó bá pọ́n wa lé pọ́n wa lé náà. Bàbá olóyè Sunday Igboho wọ́n máa fi gbọ́dọ̀ sọ̀rọ̀ bá a ṣe fi sọ̀rọ̀ yìí because he is the leader. Ẹ jọ̀ọ́ kó ti fa ìgbà mi ò jẹ́ fún kíra mi bẹ́ẹ̀ níwájú ní tí wọ́n ní bàbá ọmọ aládùúgbò nílé ní ọmọ ládéládé ládé fún kíra níwájú ní ẹ̀ ní ti sẹ́yìn ẹ̀ mọ̀ pé bó tó ń tẹ̀sí ń tu àwọn àgbòlé wa nìyẹn sábẹ́sì bí ìdẹ́rẹ́ fi ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ ọ̀ ìṣẹ́bẹ̀ ó fi sọ̀rọ̀ níwájú bàbá wa ọ̀nà ìsá olúwa mi sọ wọ́n bẹ́ẹ̀ confam sọ́mọ̀nà ọ̀gbọ́n là ń sọ̀rọ̀ là ń dáko apá níwájú àkúrẹ́ lọ. Tá ń jọ́dá pé níwájú ọjà pé sọ̀rọ̀ fún ẹ̀yìn ọ̀tá ìgbò láyé. So ẹ̀yin náà ti gbọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Kí ló mú gbogbo ọ̀rọ̀ yìí wá? Ọ̀rọ̀ ń pé ká máa bára ẹni fà kó tí ò jẹ́ ká máa bára wa fà. Tí ó máa ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ni nǹkan táwọn Fúlàní wá ṣe lọ́yọ̀ọ́ yẹn bàbá wọn ò tó bẹ́ẹ̀. Káníjọ́ tó pé Gani Adams wọ́n pè wọ́n pẹ̀lú Chief Sunday Igboho. Chief Sunday Igboho ní travel náà ilé ló máa wà. Tó bá dẹ̀ wà lé lápọ̀ ló máa wà. Irúkọ bẹ́ẹ̀ yóò ní máa ṣẹlẹ̀ kó gbọ́ kó má dé bẹ̀rẹ̀ ṣèkèsè. Mo lè jẹ́rìí olúwa mi àwọn tó wà lọ́gbà wọ́n lè kó mọ́tò mẹ́wàá jáde tàbí 20. Táwọn ọmọ wọn máa sáré ọkùnfà ẹ̀ta máa kú fọwọ́ fọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá Ògbómọ̀ṣọ́ yá how many minutes ní ibẹ̀ sí Ògbómọ̀ṣọ́ how many minutes per hour. Wọ́n dẹ̀ ni wọ́n operate the school mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ each school they operated more than 1 hour. Láàrin 1 hour ó fẹ́ sọ fún mi pé àwọn military ò lè reinforce wa bẹ́ẹ̀ force ò lè sáwọn force ò lè reinforce wa ni kí la ní drone fún kọ́yọ́ state ẹ̀ máa ń lè drone wọn lè contact Abuja kí drone máa wà látẹ̀kọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. The drone can come from Lagos State. Drone àwọn RRS rapid response squad àwọn mobile police ọkùnrin tó jẹ́ RRS. Kódà kọ́ máa lo drone gan kọ́kọ́ lójú ara wọn sínú àwọn ilé-ọ̀sán àwọn ọlọ́pàá yẹn láàrin 25-30 minutes ní ohun tó máa wà ní emergency wọ́n á débẹ̀ wọ́n á capture gba àwọn ẹni yẹn. Àwa ń gbọ́ nísìnyí gbọ̀ngàn ṣe má gbé sí wọn ní June yẹn máa dé ní June bóyá ọ̀dì 30 àbí ọ̀dì 5 àbí ọ̀dì 15 àbí kankan ni wọ́n fi. Kó tó dìgbà yẹn ó mọ èèyàn tí wọ́n ti pa lè gbà ní. Kí ló dé tí wọ́n rà tẹ́lẹ̀? Ṣé báwọn ni chief security Ọ̀yọ́ state? Gbogbo allocation security ọ̀pọ̀ ní wọn ló ṣàn lọ. Wọ́n ṣàn gbowó security vote. Wọ́n gbà náà. Olóyè Sunday Igboho gba 1 kobo fún anybody. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ojú olóṣèlú tó ń fún Igboho lówó tó bá jáde kó wá sọ̀rọ̀ ọkọ̀ ló máa pa ẹ́. Wọn ò gbowó lọ́wọ́ anybody. Owó àwọn àwọn lọ́ fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe. Gbogbo wọn ìlú wá nífẹ̀ẹ́ wọn tán. Èyí kan wá ń kùn. Tó yẹ kí wọ́n gba kámú. Ọlọ́run kọ̀ fọ́ọ̀sì wọn lé ogun wa lórí ìlú. Ẹ jẹ́ gbà fún Ọlọ́run. Kò ń ṣẹ̀yìn nìkan lẹ̀ láìkì. Kò ń ṣẹ̀yìn ìpínlẹ̀ láìkì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láìkì wọn. But lórí iṣẹ́ tí wọ́n ṣe yẹn, ìfẹ́ wọn dẹ̀ gbìlẹ̀ sí gbogbo Ìbàdàn kan. Ìjọ yẹn náà láti rí rúmà kan tó pè ní princess àbí kankan tó wà táwọn tajọ́ ṣe bá nation lọ́yọ̀ state tó sáré ṣe disclaim tó náà dìbò pé Aláàfin àtàwọn bàbá àwọn ti sọ pé àwọn ò gbọdọ̀ tẹ̀lé Igboho mọ́ wọn ò lè gbọdọ̀ support pé kí Yorùbá dá dúró mọ́ wọn ò gbọdọ̀ support Yorùbá nation wọn ò gbọdọ̀ support Sunday Igboho mọ́ látìgbà tí wọ́n ti wá lọ ìdá tí ẹ̀kọ́ pé èèyàn kò wá à ń pọ̀ sí i
ọmọ Yorùbá tó yẹ bá pé á support Yorùbá nìṣọ because nǹkan tó ń pariwo yìí ohun tó máa wúlò fún gbogbo ọmọ Yorùbá ni ọmọ gbogbo kò sí ní Nàìjíríà wọ́n níyàwó ní Canada wọ́n níyàwó ní Germany kò sí kan tí ẹ̀dá ṣe láyé tó wọ́n lọ́mọ tó graduate as a lawyer international criminal law ọ̀nà ọmọ yẹn first class distinction ló fi ṣe tán newspaper gbé ìmọ̀ tó bá gbọ́ gbà ẹ̀ gbogbo ayé gbọ́ mọ̀ Ọlọ́run fún ara àwọn tọ́lọ́run lè fi san oore fún wọn nìyẹn káwọn ọmọ wọn máa ṣe dáadáa bó ṣe ń jà fún àwọn àtàjẹ́ mẹ́kúnnù bó ṣe ń jà fún àwọn àtàjẹ́ less privilege bó ṣe ń jà fún àwọn tó yẹ pé a ò lágbára àwa rẹ̀ tó ń jà fún wa wá lọ bẹ́ẹ̀ nìyẹn wá lọ bẹ́ẹ̀ ni tó ìjà fún wa rí tí ò jà fún wa rí wọ́n expect pé kí Fúlàní wá fẹ́ káwọn ọmọ ọ ṣàyàgbàgbà lọ́tọ̀ àwọn ọlọ́mọ síbi kiri no wọ́n ti ń ṣe ẹ̀ sí ìwọ̀n ni but àdúgbò lọ́wọ́ Ọlọ́run everything ti wà settle gbèsè n tó bá wa jẹ́ next line of action bóyá Olúwa mi ti gbẹ̀bẹ̀ tán ni o bóyá bákan ni o ìbá ní kí continue but fídíò ìtiwọ́ 31 minutes which means ká lọ ká tún padà wá God bless you all. Sorry kí n tó lọ ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ bá ní ìpolówó ọjà ẹ fẹ́ gbé fún wa ẹ pè mí sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 ẹ̀yin tẹ́ bá dẹ̀ bá a sọ̀rọ̀ ní Nàìjíríà nọ́mbà 081 76 03 416 081 76 03 416 WhatsApp only ni o gbogbo nọ́mbà tí mo pè dábàá lọ pè ní direct á kọ̀ máa wọ machine ni o ojú àdúrà kò ní kí ó dàdẹ́ o ó dàbọ̀.